ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú dédé àsìkò yìí o. ìròyìn ìṣẹ́jú àáyá láti ìkànnì Jígí Alára 24. Abímbọ́lá Olúwatósìn ọmọ ọ̀dẹ́mọ̀ lóníròyìn. ìròyìn náà rèé o. ọkùnrin 4 sí 5 ni mo máa ń wá ara fún lójoojúmọ́. àwọn mìíràn á máa béèrè fún ìtura lẹ́yìn ara wíwọ́. INEC kéde Monday Ọ̀pẹ́bọlò gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Edo. Rògbòdìyàn bẹ́ sílẹ̀ lẹ́yìn tí àjọ elétò ìdìbò Kwesiec kéde pé APC jáwé olúborí ní gbogbo ìjọba ìbílẹ̀ Kwara. èéfín ẹ̀rọ amúnáwá ṣekú pa ọkọ lógùn, ìyàwó dèrò ilé ìwòsàn. Anthony Joshua sọ̀rọ̀ lẹ́yìn tí Daniel Dubois fi ẹ̀ṣẹ́ àlùwòdà dùbúlẹ̀. iná mọ̀nàmọ́ná pa ọmọ ọdún 13 lógùn, ọlọ́pàá bá òkú rẹ̀ lọ́wọ́ afurasí tó ti gé ọwọ́ rẹ̀ méjèèjì. ọlọ́pàá yìnbọn pa dókítà tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń sọ̀rọ̀ òdì sí ẹ̀sìn Islam. ìjọba Canada gbé òfin tuntun sílẹ̀ fún àwọn tó bá fẹ́ jápa lọ sí orílẹ̀-èdè náà. lórí ọ̀rọ̀ PDP, Àtíkù ṣàtìlẹ́yìn fún Damagum, ọmọ ẹgbẹ́ NWC. ìdí rèé o tí Ayọ̀mídé Adélẹ́yẹ fi pa arábìnrin kan tí wọ́n dìjọ ń lọ sí ilé ìjọsìn kan náà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ fásitì Ọlábísí Ọ̀nàbànjọ yunifásitì. tó kí ń dùn púpọ̀ àánú ìjùbá ìlọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti ìkànnì Jígí Alára 24. orúkọ tèmi ò yípadà o, Abímbọ́lá Olúwatósìn ọ̀dẹ́mọ̀. títí di ìgbà mìíràn tá ò fi re àtayọ̀ pàdé. ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí o. tó ire o, ire lójú owó ń rí. Jígí Alára. Jígí Alára ìkànnì Jígí Alára. ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.